ẹnìkan sọ̀rọ̀ sí yín agbọ́ àwọn agbọ́ èsì tí yín náà èsì ní sì dáa púpọ̀. ẹ fi wọ́n lẹ̀ báwọn dídákẹ́ yín òun ni yóò máa lékún ọlá àti yóò dẹ̀ máa lékún maturity ní tí ó fèsì lára wọn yóò kọjá ní tí wọ́n lè gbẹ̀dánù. bí àyẹ̀fọ̀kú gba star I will ala sọ́bìrì jẹ̀míl ẹ̀yẹ́ ṣe sùúrù ẹlẹ́kọ̀ọ́ púpọ̀ ẹni tó bá gbẹ́dọ̀ àgbàlagbà yàtọ̀ tí máa ń bẹ́ẹ̀ náà nù yàtọ̀ lẹ́ni tí ò gbé nínú àwọn wáàsí irú ọlọ́run ni ò sí lókù irú bàbá yìí ó sọ wọn ọlọ́run bá kí àbọ̀ oníwàásí àgbáyé ìráyè wá ní ẹnu pé àwọn màmá wa wọ́n ẹsẹ̀ kú ó yẹ kí n ti débí ẹ̀mí mi ti wáyìí ara mi ni ò sí yàn. àyè tá a wà inú tó dùn mí jù láyé ni wípé bí n ti ṣe kí n wá rọyìn kéyìn tẹ̀ wá wájú wọn báyìí òkèrè ní tí máa ń wò wọn títí tẹ́ fi dé yìí àwọn láti kọ́kọ́ fi mọ̀ yí pé kinní kan jẹ́ wáàsí a mọ̀ pé kinní kan bẹ tí ń jẹ́ wáàsí àfìgbà ayé rédíò 90 tí mo sọ lẹ́ẹ̀kan assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu ọpẹ́ ni fún Ọlọ́run àwọn la fi mọ̀ pé kinní kan bẹ tí ń jẹ́ wáàsí àwọn àṣẹ láti ìgbà náà wọ́n ṣe dásìkò yìí Ọlọ́run bá tẹ́wọ́ gbà wọ́n Ọlọ́run bá tẹ́wọ́ gbà wọ́n àfáà ẹni dúró dì ń bẹ̀ wọ́n ó ní wàtírífù yẹ́jì tààzúlímẹ̀ dáwàrú bàmá hánàlì máa dáhù ìsàrùn fàkàbá mo ti ní kò kọ́ wíbẹ̀. wàtírífù yẹ́jì tààzúlímẹ̀ dáwàrú bàmá hánàlì máa dáhù ìsàrùn fàkàbá. òwe làfáà ń pa gbogbo ẹsẹ tó bá mèrè sá níjọ́ kan ní ó kọsẹ̀ tí ó dojúdé ìkọsẹ̀ ẹ̀sìn àti ìdojúdé tó bá wá jẹ́ sí pé ikú Ọlọ́run fi ṣe é fún yàn tí èsè pé lójú ayé ọmọ lọ o ẹlòmíì sì sọ ó wí tí ó yẹ kó wí fákàbà ó wá yí lọ́wọ́ àmọ́ tó bá yẹ pé ikú ló jẹ́ òpin fún àwọn àfáà bó ti jẹ́ fún bàbá wa yìí nature ìwọ̀n ẹnu Ọlọ́run kò sẹ́ni tí ó kàdán òrí láyé àmọ́ kan ní kíní kan tó wí ó ti sì sọ ṣé ń tọ́ sọ òun bẹ́ẹ̀nu sẹ̀ríà ẹnìkan kò rí rẹ̀ wí n ò dojú sẹ̀ríà dé wí kan sí. mọ̀láka bíi mọ̀háza bíi nàdí bílẹ̀dí láyé ìdúlé àìbú ilé yìí mọ̀tàtọ́. bàbá nù. mọ̀láka bíi mọ̀háza bíi nàdí bílẹ̀dí làmúyẹ́jì dìlẹ̀ àìbú ilé yìí mọ̀tàtọ́. àbáni ìjẹ bá ń rí bílí mọ̀házábì ẹni ó níwà ànádìbì tí ọ̀wá bùkátà lọ́dọ̀ ẹnì kankan bàbá yìí ni láyéjì dúlẹ̀ àìbú ilé yìí mọ̀tàtọ́. eébú ọ̀rọ̀ náà dọ́dọ̀ wọn sí nínú àwọn pé ọ̀rọ̀ tó sọ òun lágbájá ní bá wí làkàtẹ́ pè ní bá gbogbo ẹjọ́ bá wí láyé bàbá ògbọ́ tó wì. ìzáta sọ́ọ̀fà táwọn múra náà sí lámú túlì bí múra ní ha zálíkà máa là bàtàfà. ìzáta sọ́ọ̀fà táwọn múra náà sí lámú túlì bí múra ní ha zálíkà máa là bàtàfà. tàbá ní ká tójú bọlẹ̀ lára àwọn èèyàn dáadáa tá a wòye tá a wádìí wọn tá a sòfin tó tó lámtúlí fímúra àní a lè pàdé ẹnìkankan a lè bẹ́nìkan rẹ hazali kamala tó kó pípéjọ fátàfà tó sì gba tító tọ̀ wá sọ bí tí àbá ikú síra wá sọ bí tó kù sí. ìyẹn ni wípé bàbá yìí pé àwọn bàbá yìí ò pé à ń ṣe ìsìnàdùl kamalil mutlak ilallahi Ọlọ́run nìkan ló pé tí àwọn àfáà bá ń sálámà sáà nàbí pé kìnnì kan alikamilil mursal muhammad ní abuhaba hajjati shumusil huda sallallahu alaihi ya muhammad tí wọ́n bá pe ànábì ní alikamil wọn mọ tí wọ́n sọ
tí ò bá ní pé bí tẹ̀yìn yòókù kọ́ ẹnìkan tó pé jùlọ náà lọ́lọ́run nínú àwọn wáàsí irú Ọlọ́run ni ò sí lókù irú bàbá yìí ó sọ wọn gbé jáde sẹ àní alùsùn náà fi ń sọ wípé àní bàbá ṣe wáàsí rẹ̀ àṣọ ẹni tí ákàlì rẹ̀ ò sí mẹ̀tẹ́lẹ̀ o gbẹ́ni tó nílò aka ìláyé ẹnu kò wípé bàbá yẹn ṣe wáàsí bọ́lọ́run ti fẹ́ kéèyàn ṣe kíni kéèyàn ṣe wọ́n hùwà bọ́lọ́run ti fẹ́ kéèyàn ṣe kíni kéèyàn ó hù bàbá tó lè mẹ́jọba tíjọba sì ń wá kí kò sì sọ̀rẹ́ndà fún wọn bó ti jẹ́ sí pé ìjọba lè ń kálukú wá kó mọ̀ tó ilé wọn láwà yìí ayé wọn láwà yìí ibi tí wọ́n wà kán ní láwà yìí ọlọ́ba akẹ́ àbọ̀ oníwàásí àgbáyé ìráyè wá ní ẹnu pé àwọn màmá wa wọ́n ẹsẹ̀ kú ó yẹ kí n ti débí ẹ̀mí mi ti wáyìí ara mi ni ò sí àyè kódà ìsá àtúnlẹ̀ àdà sí irú àwọn bàbá bẹ́ẹ̀ iná la ṣe tó gbé tó wáyé pé nínú ayé lónìí tá a bá rí wọn gẹ́gẹ́ bí ẹni wàásí láyé tí wàásí bá ń wù wá ṣe wọ́n máa já commission nínú tí a bá ṣe ní wàásí torí pé àwọn ni wọ́n ṣáájú la rí ẹni tí wọ́n ń já commission ó yẹ kó lulẹ̀ kẹ́mẹ́dẹ́ bẹ́ẹ̀ iná mo fi ní ìsá àtúnlẹ̀ àdàbí la ṣe kọ́lọ́wọ́ ṣàforíjì ọyá wa wí kan sí i. awìlẹ̀ aláṣọ́wìlẹ̀ jẹ̀míìlì ìnáwó amúnáhùn máa dà dábì olùlìjà. sí yín nù ẹnìkan sọ̀rọ̀ sí yín agbọ́ àwọn agbọ́ èsì tí yín náà èsì ní sì dáa púpọ̀ nígbà pé bí ọ̀rọ̀ ti wá wọn ò dákọ ibi ẹ̀yìn náà tabà sí ẹ̀ẹ̀dá àṣùgbọ́n wọn fẹ́ béèrè pé kéèyàn ó mú tàn wá kó ṣe déédéé ẹ̀ sì ń kà tá a mọ̀ pé inú tíra ni àfi ká gbọ́wọ́ ẹ̀ lọ́wọ́ yín fa bàbá oníwàásí àgbáyé tí wọ́n rè yín tí wọ́n tọ́ yín àrí bẹ́ẹ̀ ṣe ń sunkún nígbà mo pè yín báyìí pé mo gbọ́ nǹkan báyìí ní ṣe lóòótọ́ ni mo rí bí dá mi lóhùn ẹkún wọn fi ń dáhùn mo wá wo eré kí náà mo rí pé wọ́n ti ń sunkún bẹ̀ náà àwílí awìlẹ̀ aláṣọ́wìlẹ̀ jẹ̀míìlì ìnáwó amúnáhùn máa dà dábì olùlìjà. àwílí aláṣọ́bùrì níjẹ̀míìlì ìnáwó amúnáhùn làṣàbí olùlìjà. ẹ palẹ̀ mọ́ sùúrù púpọ̀ sẹ́mi yín pẹ̀lú gbogbo wóróworó tẹ́nubọ̀dì bá wí wóróworó tẹ́nubọ̀dì bá wí tá a bá ní àǹkàlí débi wípé ẹni ọba ti kú kájọ sinmi tá a bá ti ní àǹkàlí débi wípé ẹni ọba ti kú wọn ò ní bí ọ nípa rẹ̀ wọn ò ní bí òun náà nípa rẹ̀ wọ́n bí nípa ara rẹ̀ wọ́n sì bí ọ náà nípa ara rẹ̀ tí wọn bá gbà wípé àyèfòkú gba star àwíl alàsọ́bùrì jẹ̀míl ẹ̀yẹ́ ṣe sùúrù ẹlẹ́kọ̀ọ́ púpọ̀ ẹni tó bá gbédọ̀ àgbàlagbà yàtọ̀ tí máa bẹ́ẹ̀ náà nù yàtọ̀ lẹ́ni tí ò gbé òun ò ní al-ihtimalu kamil atam ìlágbèmọ́ra ẹ wá ṣe sùúrù ẹ pẹ̀lẹ́ atúfẹ́lẹ́yìn kí níbì torí pé àyè wà sí ni bàbá ti débi téèyàn kú kalẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ tẹ́nì kò jẹ́ sọ pé kó dákẹ́ ní kú ní kó dákẹ́ yìí náà tún gbé sábẹ́ bíi làwa wá dúró ẹ wò bàjẹ́ ni wọ́n ń gbé wọn lọ làwa ń wò wọ́n ń gbé wọn lọ wọn ò ní gbé ọmọ tuntun bẹ́ẹ̀ gan kó mọ̀ sọ́wọ́ báyìí bàbá wa ṣe sim wọ́n sì ń gbẹ́ kòtò bàbá sọ̀rọ̀ wọ́n sì ń dírẹ̀sì ẹ̀ bàbá sọ̀rọ̀ àwọn ìkan tó wá kẹsẹ̀ bọ kòtò báyìí wọ́n tún ní ẹgbẹ́ wa bàbá sọ̀rọ̀ ní bàbá tí máa sọ̀rọ̀ ṣé kò tó ẹ ṣe sùúrù bàbá ẹ palẹ̀ mọ́ sùúrù dáadáa lérí tí wọ́n wí àti lérí tí ó máa ṣe yín nínú ẹ̀mí pẹ̀lú kú bàbá yìí torí pé kí ni àmúnáhùnmọ́ làṣàbí olùlìjà gbogbo kálukú ló ní weapon ṣùgbọ́n àwọn onílàákàyè sùúrù ní weapon wọn wọ́n dákẹ́ gan mélòó lẹ́ respond ọlọ́rọ̀ àbetí dídì ni àwa làwa ń gbọ́ yìí tó pọ̀ mélòó lẹ rí wò nísìn ẹ̀yin tó yẹ pé ẹ̀yin lẹ mọ̀ tí ń ṣe yín àwa táwọn rí gbogbo ẹ̀ káàkiri ẹ kàn sí
وعاتب النفس على سبل الأسى. ẹ wá mú ọkàn yín ẹ̀mí yín ẹ máa ṣe táṣíà fúnra yín ẹ̀mí yín ẹ máa rọ lójú fúnra yín torí kò sí ọgbẹ́ mo rí ibi tí bàbá ti jókòó tí wọ́n ní ẹ máa ga sí ni ẹ ń polówó àwọn kí àgbàlagbà ń sọ báwọn yóò máa dùn yín ibì kan lẹni wọ́n rán yín lọ yín nísìn tásìkò rẹ̀ tó tí bá ti ń dùn yín ẹ máa ṣe táṣíà fúnra yín. إذا استفاز القلب توريح الجواب. tí bànújẹ́ bá dé tó bá dìgbà tí wọ́n máa pè yín àti tí wọ́n máa ṣe fún yín ládùúà tẹ́ ẹ bá ti rí ẹ ṣe táṣíà fúnra yín ẹ ṣe fìdáhù nínú ẹ̀mí fúnra yín wá parí ẹ̀. والدهر ìgbà يجب بالفتى وتارة. ìgbà míì òun ló gbéyàn ṣubú. wàdáhù yẹ kíbu bílíbàtà wà tààràtà yùníhìdùhù mìíràn àti yìí tàbá. kọ́lọ̀ bá ṣe dáadáa bá wà fáwà ìgbà nígbà míì ní ó gbéyàn ṣubú kìíní kan ní ó sì ṣẹlẹ̀ tẹ́yìn ó fi ṣubú ẹ̀ ní rí gbà nǹkan inú gbà ní ọkọ̀ ìrẹsẹ̀ lẹ́fi ṣubú má jọ jẹ́ pé ẹ fẹ́ ṣubú ni bàbá fi kú tún ẹsẹ̀ ń fa. والدهر يجب بالفتى وتارة. ينيد من أذرة إذا كبا. bẹ́ẹ̀ bá fi sọ wípé torí pójọ́ rẹ̀ ní fi ń wí bẹ́ẹ̀ méjìlá àáfàá pín sí lérí ọ̀rọ̀ orin instrumental music méjì náà pín sí àwọn kan lọ síbi taharim tam pé èèwọ̀ ni àwọn kan ṣe wọ́n àbáhà rẹ̀ wọ́n àjázà rẹ̀ wọ́n ṣe tẹ̀júìzù rẹ̀ pé a lè kọ́ tí mo yìí ti ṣe kílìpù lérí ẹ̀ bíi 15 níbẹ̀ lórí Facebook tí a bá wá fẹ́ tako kinní kan ká má gbàgbé pé lóòótọ́ àwọn àáfàá kan náà sọ báyìí wọ́n sì mẹ́rin báyìí wọ́n sì mẹ́rin báyìí èèyàn ṣe ń fọ́ọ̀sì ẹnìkan yí pé dandan tí mo bá mọ̀ ni kò mọ̀ ṣé gbogbo nǹkan ló mọ̀. ọmọ commercial ó ti lè lọ́mọ art class. ọlọ́mọ art class kò sí school torí pé kò sí ní fíìdì ẹ̀ wọ́n believe nature ó yàtọ̀tọ̀ nígbà tí kálukú bá ti rí i pé òun ní ìhátọ̀ lérí mọ̀ sẹ́gbẹ́ láìfì láti sọ pé gbogbo nǹkan lòun mọ̀ òun ti kọ́fà rẹ̀ yín tóun ríhun náà ni ó mọ̀ yóò mọ̀ tẹ́ lèmi fi dé fìdí ibi tí n bá mọ̀ àmọ́ ibi tí mo bá mọ̀ ìmọ̀ ṣe wà dáhùn yẹ kíbo bíríbàtà wà tààràtà yóò ní hídùwù àní mìíràn àṣẹ àti yìíza kàbá ìgbà onígbé ìṣubú àpẹyà nẹ́bì bàbá Khalifa mẹ́jẹ gbogbo wọn ṣubú ọlọ́mẹ́jẹ gbogbo wọn ṣubú lẹ́yìn ikú bàbá rẹ̀ rí tí wọ́n ń ṣẹlẹ̀ láburú mẹ́jọ bá wọn wà dáhùn yẹ kíbo bíríbàtà wà tààràtà yóò ní hídùwù àní àti yìíza kàbá gbogbo àdúrà tí bàbá ti ṣe fún wọn Ọlọ́run jọ bẹ̀rẹ̀ sí níṣẹ́ kọ́lọ́run ó fi ikú bàbá yìí gbé wọn dìde kó mọ́ àti gbogbo ọmọ alápapọ̀ kó mọ́ para náà ìjó ń wà sí inú ilé Ọlọ́run mọ́ para náà ìjó ń wà sí inú ilé yìí àti ìdúplicate bàbá yìí Ọlọ́run fún wa nínú ilé yìí kí wọ́n rí pé àfi bẹ́ẹ̀ kí bàbá àlífà ọmọ ẹdún káwọn ọmọ ẹdún kápẹ́ ilé ọmọ ẹdún Ọlọ́run jọ́ mọ́ ẹ lọ bẹ́ẹ̀ má sọ ọ́ di ilé ìgbàgbé nígbà táwa dé ààyè yìí mo wá ní mo tún wọlé pé bàbá ṣe dáwà tó báyìí mọ́sáàsì ní jẹ̀rẹ̀ yìí àwọn fùsùlù ilé kéwú ilé ìwé níbẹ̀lẹ̀ la hawla wala quwwata àwọn ìyá wa nulẹ̀ Ọlọ́run má hàn wọ́n lè mọ̀ má jẹ́ lé owó pa wọ́n má jẹ́ àwọn náà kú sílé opó Ọlọ́run má dà wọ́n láàmú gbogbo àyè tí bàbá ń dí Ọlọ́run kó dí fún wọn gbogbo àyè tí bàbá ń dí fẹ́ bí Ọlọ́run kó dí fún wọn gba àwọn àfáà tọ́lọ́run tànẹ́bì tí wọ́n ti wá bí Ọlọ́run kó san wọ́n lẹ́san olóore Ọlọ́run kó bá wa rówó kú àwọn àfáà Ọlọ́run bá rówó kú àwọn àfáà Ọlọ́run bá rówó kú àwọn àfáà lóòótọ́ kéde pé bàbá sánkú àmọ́ àti ìgbádùn wọn tó àtúrẹ́ni tó dàgbà jù wọn lọ báwọn náà bá débẹ̀ ṣé yóò kò ní wàhálà. Gbogbo tí kálukú bá ń ṣe kó kíyèsí dáadáa ogún ọmọdé
wọn kì í ṣeré fógún ọdún ṣùgbọ́n wọ́n tún padà pàdé lẹ́yìn ogún ọdún irú pàdé òní ìyá náà ló jẹ́ kí òní orí bẹ́ẹ̀ tọ́wọ́ ẹbí kálukú bá ti di nǹkan míì ni lónìí a padà máa dìnnà ara wa ṣùgbọ́n àwọn apẹ́lẹ́ ànábì ìsáná tọkọ ṣe fífún fọlá tó jìbò gbogbo àwọn òmùgọ̀ tí wọ́n kéwú tẹ́tọ́ tó gọ̀ wọn kéwú ni ẹ̀ tó bá mọ kéwú ni wọ́n ní gọ̀ ẹni kéwú kan tó tó wá gọ̀ ẹ fi wọ́n lẹ̀ báwọn dídákẹ́ yín òun ni yóò máa lékún ọlá àti yóò dẹ̀ máa lékún maturity ní tí ó fèsì lára wọn yóò kọjá ní tí wọ́n lè gbẹ̀ dànù ọlọ́run lọ́ba tí máa gbẹ̀ ìbànújẹ́ kú fún yàn tí ìbànújẹ́ òun tí ò wá ní ṣẹ́rí padà wá mọ́ dédé tọ́lọ́ ó ṣe fún yín tí ẹ fi ní máa wá sunkún ìbànújẹ́ lẹ́yìn bàbá yìí ọlọ́run bá ṣàlékún ẹ̀ bàbá àlífà nulẹ̀ ọlọ́run bá ṣàlékún dáadáa fún wa.